Kọ́ládé Pétrọ̀ ẹgbẹ́ kọ́ba ní ìtì wa ni. Ọtí jẹ́ mi jẹun, ẹ fi mí sílẹ̀, ẹ jẹ́ pariwo àmà. Fi àsìkò yìí ṣàdúrà fún kábíyèsí wa Ọ̀ọ̀ni of Ifẹ̀ ọba Ẹniìtàn Ògúnwùsì Ọ̀jájá II pé wọ́n kú ọdún àti ìsàmọ́dún ẹ̀mí wọn ó gùn ojú wọn máa rọ́dún wọ́n máa ṣe ìgbà wọn tòrò bí omi àbárọ̀ pọn eku ọmọ kébi eku ẹyẹ ọmọ kébi ẹyẹ abúyúndé ọmọ bìtìbìtìrè àwọn àgbẹ̀ ọmọ aróko oníṣòwò ọmọ àríṣe ìgbà wọn dà yóò tòrò wọn ń ṣe pọ̀lọpọ̀ lọ́láyé. Bàbá fún ọ̀rẹ́ àánú rẹ̀ o, nígbà táyé kan bí ẹyin mú sáàtọ̀, nígbà táyé yọ mí ẹyin náà mọ̀ mí. Ohun rẹ̀ ẹkún ìtọ́jú, ẹ ṣé gan ni ẹkún ìtọ́jú mi. Ohun rẹ̀ ẹ ṣé gan ni ẹkún ìtọ́jú mi. Kọ́ládé dúpẹ́ lọ́wọ́ rẹ̀ lẹ́dùnmarè ọba. Ẹ ṣé gan ni o, ẹkún ìtọ́jú.